A kú déédé àsìkò yìí, kókó inú ìwé ìròyìn la mú wá fún yín láti inú àwọn ìwé ìròyìn ilẹ̀ Nàìjíríà. Orúkọ tèmi ni Ọmágbémisọ́lá Ọmọlọ́rọ̀mọdẹ̀. Lónìí ni agbẹnusọ ilé-ìgbìmọ̀ Yẹmí Adaramodu bu ẹnu àtẹ́ lu akẹgbẹ́ rẹ̀ Natasha Akpoti-Uduaghan lórí ààyè ìjókòó tí ó dá awuyewuye sílẹ̀. Sínátọ̀ Natasha tó ń ṣaṣojú Kogi Central láti ẹgbẹ́ òṣèlú People's Democratic Party (PDP) ni ó gba àkọlé nínú ọ̀pọ̀lọpọ̀ ìwé ìròyìn lánàá Ọjọ́bọ̀ lẹ́yìn tí ó kọ̀ láti jókòó sí orí àga tí wọ́n pín fún un. Ó ṣe àwáwí abala 10 òfin ilé-ìgbìmọ̀ tí ó dáàbò bo ẹ̀tọ́ ọmọ ilé-ìgbìmọ̀. Fàákájà yìí yọrí sí bí Natasha ṣe kọ ọ̀rọ̀ sí ààrẹ ilé-ìgbìmọ̀ Godswill Akpabio lẹ́nu, tí Akpabio fi ní kí àwọn ẹ̀ṣọ́ sìn jáde kúrò nílé-ìgbìmọ̀. Àwọn aṣòfin yòókù dá sí i tí eruku ọ̀rọ̀ náà fi rọlẹ̀. Nígbà tí ó ń sọ̀rọ̀ lórí fàákájà yìí lónìí Ọjọ́ Ẹtì ni Adaramodu tí ó farahàn lórí ẹ̀rọ amóhùnmáwòrán Channels ní ohun tí àwọn ń sọ ni wípé ilé-ìgbìmọ̀ kò sí fún àgbékalẹ̀ àwàdà lórí ẹ̀rọ ayélujára, not for content creation and entertainment. Iṣẹ́ gidi ni àwọn ń ṣe níbẹ̀. Ó ní níwọ̀nba ìgbà tí àwọn akẹgbẹ́ rẹ̀ ti bá tọrọ àforíjì tí ilé náà sì ti gba ẹ̀bẹ̀, kò sí ìdí láti padà sí orí ọ̀rọ̀ ọ̀hún mọ́. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà ní ìwé ìròyìn The Sun tó jáde lónìí. Ààrẹ àná Goodluck Jonathan ti ní orílẹ̀-èdè kankan ò lè kóyan ìmọ̀-ẹ̀rọ kéré fún ìdàgbàsókè. Jonathan sọ ọ̀rọ̀ yìí níbi ìkówójọ ìwé mẹ́ta láti ọwọ́ ọmọbabìnrin Ìyáàfin Bọ́láńlé Ògúndìran ní ìlú Àbújá. Ó ní orílẹ̀-èdè tí kò bá fi tìmọ̀-ẹ̀rọ ṣe ń fi ẹ̀mí rẹ̀ wéwu. Ààrẹ àná tí mínísítà fún ìròyìn àná Labaran Mako ṣaṣojú gbóríyìn fún òǹkọ̀wé yìí bí ó ti ní gbogbo ìwé wọ̀nyí ló kó ipa pàtàkì fún gbogbo orílẹ̀-èdè, pàápàá jùlọ orílẹ̀-èdè Nàìjíríà. Jonathan ní ìgbé ayé tuntun ni à ń gbé báyìí, ìmọ̀-ẹ̀rọ sì ti gòkè àgbà débi wípé ọmọ aráyé kò lè dá ṣe ohunkóhun láìsí ìmọ̀-ẹ̀rọ. Ìdí nìyí tí ó fi gbóríyìn fún òǹkọ̀wé lórí ìwé mẹ́tẹ̀ẹ̀ta tí ó ṣe àgbékalẹ̀ rẹ̀. Nínú ọ̀rọ̀ ìyànjú rẹ̀ ni Ògúndìran ti gbóríyìn fún akitiyan àwọn agbófinró lórí bí wọ́n ṣe ń pa ìlú mọ́ nínú ewu. Ó wá rọ̀ wọ́n kí wọ́n tètè máa ṣe ẹ̀sùn sí ilé-ẹjọ́ kí ìdàgbàsókè lè bá ẹ̀ka ìdájọ́. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn The Sun tó jáde lónìí. Ààrẹ Bọ́lá Tinubu ti gbóríyìn fún ààrẹ ológun àná General Ibrahim Badamasi Babangida fún bí ó ṣe mú iṣẹ́ òṣèlú rẹ̀ wá sí ìmúṣẹ. Ó ṣàlàyé wípé láìsí ti Babangida òun kò ní dábàá àti darapọ̀ mọ́ iṣẹ́ òṣèlú. Níbi ìkówójọ ìwé ìtàn ìgbésí ayé Babangida tí wọ́n pe àkọlé rẹ̀ ní A Journey in Service tí ó wáyé lánàá ní ìlú Àbújá ni Tinubu ti gbóríyìn fún adarí àná fún òye rẹ̀ fún ọjọ́ iwájú àti ipa tí ó kó lórí ọ̀rọ̀ ìṣèlú orílẹ̀-èdè. Tinubu ṣe ìrántí bí òfin adarí àná yìí ṣe mú àyípadà bá ọrọ̀ ajé àti ètò òṣèlú orílẹ̀-èdè. Bákan náà ni ó sọ̀rọ̀ lórí ipa Babangida láti jọ̀wọ́ ìwé àṣẹ fún àwọn ilé-ìfowópamọ́ ìgbàlódé New Generation Banks tí ó mú àyípadà bá ẹ̀ka ìṣúná orílẹ̀-èdè. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Nigerian Tribune tó jáde lónìí. Ilé-ẹjọ́ gíga tó fìkàlẹ̀ sí ìlú Òṣogbo ti darí àjọ elétò ìdìbò ìpínlẹ̀ Ọ̀ṣun (OCEC) àti àwọn agbófinró kí wọ́n tẹ̀síwájú pẹ̀lú ètò ìdìbò tí wọ́n fi sí ọ̀la ọjọ́ Àbámẹ́ta. Adájọ́ A.A. Adéríbigbé ni ó gbé ìdájọ́ yìí kalẹ̀ láti fi fèsì sí ẹ̀sùn tí ẹgbẹ́ òṣèlú People's Democratic Party (PDP) pè ka iwájú rẹ̀ tako OCEC àti alága rẹ̀ Hashim Abioye. Ilé-ẹjọ́ fìdí ẹ̀ múlẹ̀ wípé àyè ṣòfò ní ìjọba ìbílẹ̀ 30 tí ó wà ní ìpínlẹ̀ Ọ̀ṣun gẹ́gẹ́ bí ìdájọ́ tí ilé-ẹjọ́ gíga ti gbé kalẹ̀ tẹ́lẹ̀. Ilé-ẹjọ́ ṣe àwáwí wípé ètò ìdìbò tí ó wáyé ní ọjọ́ 15 oṣù kẹwàá ọdún 2022 ní ilé-ẹjọ́ ti wọ́gi lé. Gbogbo àwọn òṣìṣẹ́ àjọ elétò ìdìbò tí wọ́n ṣe àgbékalẹ̀ ìdìbò ọ̀hún ní ilé-ẹjọ́ ti júwe ilé fún. Fún ìdí èyí ni ètò ìdìbò yóò fi wáyé ní gbogbo ìjọba ìbílẹ̀. Bákan náà ni ilé-ẹjọ́ darí
tí ó tún kànńpá fún àwọn àjọ agbófinró níbi tí a ti rí iléeṣẹ́ ọlọ́pàá, iléeṣẹ́ ológun, àjọ ọ̀tẹlẹ̀múyẹ́ DSS, àjọ ààbò ara ẹni láàbò ìlú NSCDC, NDLEA, àjọ àmọ̀tẹ́kùn, ẹgbẹ́ fìjìláńtẹ́ kí gbogbo wọn pèsè ààbò tó péye nígbà àti lẹ́yìn ìdìbò. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà ní ìwé ìròyìn Nigerian Tribune tó jáde lónìí. Ọkọ̀ akérò mẹ́ta ni ó gbiná ní ìlú Bat Yam, ẹkùn gúúsù Tel Aviv lálẹ́ àná Ọjọ́bọ̀ ní orílẹ̀-èdè Israel. Ìgbésẹ̀ tí iléeṣẹ́ ọlọ́pàá Israel ṣe àpèjúwe rẹ̀ ní àfúrásì ìkọlù apaniláyà (suspected terror attack). Ẹ̀mí kankan ò ṣòfò ṣùgbọ́n ìdúgbàmù méjì yòókù kọ̀ láti dún detonate. Gẹ́gẹ́ bí iléeṣẹ́ ìròyìn ṣe jábọ̀, wọ́n ní ọ̀kan lára ìdúgbàmù tí ó kọ̀ láti dún yìí ni ó ní àkọlé "ẹ̀san fún àwọn ológun" bí wọ́n ṣe ìkọlù sí ibi ìpàgọ́ Ogunléndé ní West Bank. Ìdúgbàmù yìí ti wá mú Prime Minister Israel Benjamin Netanyahu pàṣẹ fún iléeṣẹ́ ológun láti ṣe ìwádìí fínnífínní tako àwọn adàlúrú ní West Bank. Àkàálẹ̀ fídíò tí ó gba orí ẹ̀rọ ayélujára ṣe àfihàn bí èéfín ṣe gba bọ́ọ̀sì kan tí èéfín yìí dí gbogbo ojú ọ̀run. Kò pẹ́ ní agbẹnusọ iléeṣẹ́ ọlọ́pàá Iron Doron rọ ará ìlú kí wọ́n ṣọ́ra kí wọ́n sì ṣe àfisùn bí wọ́n bá kófìrí ohun ìfura bíi báàgì tàbí nǹkan mìíràn. Adarí iléeṣẹ́ ọlọ́pàá sọ fún akọ̀ròyìn wípé àdó olóró yìí jọ èyí tí wọ́n ṣe àwárí ní West Bank níbi tí ikọ̀ ológun Israel ti ń ṣe ìkọlù tako àwọn agbésùmọ̀mí láti oṣù mélòó sẹ́yìn. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Nigerian Tribune tó jáde lónìí. Kókó inú ìwé ìròyìn tòní kò ní jù báyìí lọ. Ẹ pàdé mi lọ́la fún àkọ́tún ìròyìn. Kí a tó lọ, ẹ má ṣaláì fi àkíyèsí yín ránṣẹ́ kí ẹ sì bá wa subscribe sójúnà wa lórí YouTube kí kókó inú ìwé ìròyìn lè máa tẹ̀ yín lọ́wọ́ ní kíákíá.